ó ti wá lẹ́tìkẹ́ báyìí o ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ bí King Dr. Saheed Osupa bí wọ́n ṣe gbé MC Oluomo travaye lánàá lágbo eré Fuji Festival 2024 orin yìí pọ̀ létí gbẹ̀du yìí ó bá ìgbà mu ó bá àkókò mu ó wá bá ń tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn ọmọ national láàrin Tàfá MC àti Koko Zaria pàápàá jùlọ láàrin Koko àti MC Oluomo wọ́n ní ọ̀dàlẹ̀ ṣe kíni ẹni bá ti dalẹ̀ ó di dandan kójú rí nǹkan tójú ọ̀dàlẹ̀ máa ń rí ṣé gbogbo àná là kó mọ King Dr. Saheed Osupa dáadáa wípé àwọn orin wọn kàn máa ti gbẹnubọ máìkì ni pàápàá tí nǹkan bá tẹ̀ ti wà ńlẹ̀ bóyá iṣu kan wà ńlẹ̀ àwọn orin tí wọ́n máa kọ́ mọ́mẹ́ǹtì yẹn a máa wọlé síkín ni àfihàn àpọn fàbẹ́rẹ́ gúnyàn àwọn òkú ọ̀rọ̀ yìí tó wà nínú orin yìí orin tó kọ tó bá ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ péyàn jẹun ó jẹ epo MC ó jata MC ó tún wá ń fẹnu ba MC Oluomo jẹ́ àwọn òkú ọ̀rọ̀ yẹn ó máàchì mọ́ Koko Zaria lára ni mọ́tí wọ́n ní láti sọ fún yàn o tíyàn fi mọ̀ wípé Koko ló ní gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nínú orin yìí gbẹ́dú yẹn ó enter MC Oluomo to the extent wípé ó ń fò sókè ó ń jó like wọ́n gbé rìnrìn àjò lálẹ́ ànáṣẹ́ ẹ̀yin èèyàn wọ́n gbé MC Oluomo rìnrìn àjò wọ́n gbé rìnrìn àjò nínú orin pé inú ẹ̀ náà ṣe ń dùn náà ló ń dẹ̀ ń fò sókè tó ń gan bó ṣe ń náwó ló ń nára wípé orin tí King Saheed Osupa ń kọ yìí orin tó bá ìgbà àti àkókò àti tó ṣẹlẹ̀ sóhun lọ́wọ́lọ́wọ́ ni ẹ wò wọ́n lẹ́ni jẹ́pọ̀ ẹ̀ tó jatẹ̀ tó wá ń fẹnu bàjẹ́ oko ọ̀rọ̀ ni ó tó àánú ó tó kí Koko Zaria kó kọ́kọ́ lọ mẹ́ngọ́sẹ̀gbẹ́ kan náà ẹ wò ẹ má jẹ́ rojọ́ jìnnà kó má dàbí àsọdùn ẹ fetí ara yín bọ̀ ẹ jà jọ wo fídíò yìí. ọkùnrin ọmọ ti tú ẹlẹ́tàánú pẹ̀lú ọ̀dàdẹ̀ àbàtẹ̀jẹ́ torí lára ọ̀rọ̀ ọmọ kì í ṣe é kàn síra àwọn. tí màmá mi ṣe ni mẹ́nu yòówó rà ó ṣe bí òun bà mí kí n lọ fẹ́ ṣe sí ẹ̀ náà. sọ́dọ̀ ẹlẹ́tàánú pẹ̀lú ọ̀dàdẹ̀ àbàtẹ̀jẹ́ torí lára ọ̀rọ̀ ọmọ kì í ṣe é kàn síra àwọn. ọ̀rọ̀ ta là máa pọ̀ ṣe tí ó máa ṣòlóṣì tó ń ṣòṣì bí iṣẹ́. aṣọ fún kò gbà kó yẹ ṣòṣì bí iṣẹ́. àwọn tó yẹ ká tún sọ fún kó yẹ ṣòṣì bí iṣẹ́. àwọn tó sọ fún wọn fi sílẹ̀ ó ń ṣòṣì bẹ̀rẹ̀ ṣẹ̀wó. ìgbà tó bá ní olóṣì wọn wá kí ibẹ̀ ṣàánú ajé. lórí tẹlifíṣàn wọn wá kí ibẹ̀ ṣàánú ajé. lórí rédíò wọn wá kí ibẹ̀ ṣàánú ajé. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ òṣì ló ṣe. ẹ wo orin ṣe ti rí bí MC Oluomo bó ṣe ń fún olọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ tó jata tó jẹ kó tún jẹ yọ̀ ta lọ̀rẹ́ yẹn Koko àti Tàfàṣẹ́kò pàápàá jùlọ Koko gangan olọ́rẹ́ yẹn tó jata tó jẹ kó. ṣẹ́yìn náà ti rí wípé orin yìí pọ̀ létí but no mo respect King Saheed Osupa mo gbé fún wọn ọ̀gá ni master orin yẹn no àsì pé wọ́n ti múra wá wípé
ní orí tí mo máa kọ lágbolé ní fún MC Oluomo máa fi enter Koko Zaria máa fi enter Tafasego ni so that means wípé King Saheed Osupa àwọn náà ti di Oluomo nation nìyẹn àbí anyway kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ because àwọn olórin Fuji kọ̀ọ̀kan náà ti ń declare support wọn fún Tafasego láti bí ọjọ́ mẹ́ta báyìí so many of them ló ti jáde pàápàá jùlọ àti rí Atawẹ́wẹ́ tó náà jáde tó kọrin tó fi orin ẹ̀ bú MC Oluomo tó dẹ̀ ń kíra Tafasego nobody kò sẹ́nibody tó mú sí náà so kò sí nǹkan tó burú tí MC Oluomo náà bá ní olórin Fuji tó support wọn àmọ́ ṣé ká má parọ́ ìkan máa jù kan lọ ìkan máa jù kan lọ ọ̀gá ni master King Dr. Saheed Osupa àwọn orin yẹn no àwọn orin yẹn no ká má tanra wa àwọn orin yẹn enter ó enter ó tó kí Koko Zaria kọ́kọ́ lọ mẹ́ngọ́ná kódà ó fẹ́ẹ́ tó gan kí Koko Zaria má fẹ́ dá sí King Dr. Saheed Osupa mọ́ but ṣé bàbá tiẹ̀ máa wojú anybody ni and then àwọn àtàtẹ̀ tí wò wípé MC Oluomo ò sọ̀rọ̀ láti ẹjọ́ yìí kò dá Koko Zaria lóhùn gbogbo sub tí Koko Zaria ń jù fún left and right pé kò dá Koko lóhùn gbogbo bí Tafasego àtàwọn Sego nation bí wọ́n ṣe ń bu láti jọjọ́ pé kò má tiẹ̀ sọ̀rọ̀ ẹ wò silent MC Oluomo gan ó ti sọ a lot because àwọn attitude àti mode tó fi ń jó sí orin Dr. Saheed Osupa nínú fídíò yìí no ó ti tẹ̀lé lọ tí wípé MC Oluomo gan enjoy gbogbo drama tó ń lọ gbogbo gbàsgbòs tó ń lọ láàrin gbogbo wọn lórí social media ó enjoy yẹ òun gan ń jó kárakára ló ń náwó kárakára láti lè sọ wípé orin tí wọ́n ń kọ yẹn ó ń gbé òun rin ìrìn àjò like ó ń wọlé sí ibi tó ń fẹ́ kó wọlé sí orin yẹn ó ń bá nǹkan tó ń fẹ́ lásìkò yẹn tó ń fẹ́ mu ọ̀rọ̀ yìí lágbára ó létí kẹ́yìn èèyàn àwọn ọmọ national this time around ìjà ẹnu ò ní wọ́n fi ìjà ipò state chairman wọn ò ní wọ́n fi ń ṣe kí ni opinion titi yín ẹ máa bá mi jù sí comment àmọ́ ká tó máa lọ ẹ já wá bẹ fídíò yìí káka comment kan sí méjì ẹ̀yin èèyàn mi. So then one commenter user 5894 only I'm sad that Osupa did this. Pasuma should be the one for him. He never stood with him in the days of storms. Make him go meet Papa Joe. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni. Another commenter Alexander only MC Oluomo knows that his only king of music can give him the best. Àbí now àpèyàn ní king of music what do you expect? Èmi gan really gbé fún wọn. Orin yẹn náà òun ń ta kí ló dé lóòótọ́ àmọ́ pé kì í ṣe Koko náà kọ̀lẹ̀ kọrin yẹn fún un but orin yẹn at that moment tí wọ́n kọ́ ní moment tán kọ́ lánàá yẹn ẹ gbàgbé pẹ̀lú ogun tó ń ṣẹlẹ̀ àti mọ̀ wípé wọ́n bá wọn fi ṣáṣá fi àwọn kìnìún yẹn sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọ̀dàlẹ̀ MC náà ni kò sí nǹkan míì. Another person Olúbàdàn of Dubai ó ní Òṣùpá no dey fear anybody àbí bàbá ti fear anybody ni for where Olúwatóyìn Ògúndèjì ní MC for life Òṣùpá for life too okay o àwọn èèyàn MC àti King Saheed Osupa lélẹ̀ Lẹ́kan Gold ni we tell una say na King be the best Fuji musician you can see how the music describe Koko as in ó really describe Koko from A to Z in fact kékeré gan ni ti Sego tó wà nínú orin yìí ó kékeré lọ́rọ̀ tó tiẹ̀ wà nílẹ̀ nípa ti Sego ṣe rí orin no Koko gangan ni orin yẹn àtàjì mọ́ kí ló dé Koko gangan lórí yẹn attack directly ni wọ́n ti ẹ̀ pẹ́kọ̀rọ̀ ẹ̀ rárá wọ́n ní sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ wọ́n múlẹ̀ pẹ́kọ̀rọ̀ ẹ̀ rárá ẹ̀ ti mọ̀ pé Koko Zaria ò ní orin yìí direct sí it is well o it is well òun náà ṣe máa sọ pé ẹni bá ti ṣe nǹkan téèyàn kan ò ṣe rí ó di dandan kí ó ṣe kíni kójú ẹ̀ ò rí nǹkan tẹ́nìkan ò rí rí another commenter Ejide Okin ó ní I trust you ọba orin worldwide 100%. Adeyimikani lot of love with laughing emoji. Osupa Saheed ọba orin I just love his music because he know what to sing at the right time. Abi now Baba no dey tackle anyone because if another union sef come his stage tomorrow Baba go sing for him. Àbí ẹni ẹlẹ́ni ṣe business ẹ̀ ní náà mi bá wọn wí náà even tomati ẹ̀ gbé fún MC gan 100% ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ because àwọn musicians àwọn Fuji musicians mi kọ̀ọ̀kan náà ti ń dìde fún Tafasego tí MC ò dẹ̀ bá wọn drag ẹ̀ so it is not a bad thing pé MC náà ní Fuji musician tó support ẹ̀ ó ní bí olórin Fuji kan tí òun náà attach mọ́ ẹgbẹ́ tó dẹ̀ ń support ẹ̀ tó dẹ̀ ń kíra at gbogbo party so it is not a big deal o wọ́n jọ ń ṣe fúnra wọn ní 50-50
the best man will win. So Akila ni this old music match what is happening now? Exactly. Oh, match bàjẹ́. In fact, Bola casual only, but it's late for MC to come back to Osupa. What does this person mean? I don't understand. Then Asabi Adeyini, Osupa no fear anybody. Sure now, you can offer my bẹ̀rù fún ta no fẹ́ bẹ̀rù. Ṣé Koko no fẹ́ bẹ̀rù ni? Àbí Tafasego no ọba orin Fuji fẹ́ bẹ̀rù because obviously bàbá ò ṣá gba oúnjẹ lọ́wọ́ wọn. So Sojan ó ní Osupa scatter everything. As in bàbá scatter gbogbo ẹ̀ ni o. Wọ́n da gbogbo ẹ̀rú pátápátá. As in wọ́n ti ẹ̀ wojú wọ́n ti ẹ̀ wo bóyá Tafa lè bínú àbí anything. Wọ́n scatter gbogbo floor yẹn like ta gbogbo ẹ̀rú pẹ̀lú orí ẹni bá fẹ́ bínú kó bínú. It is well. Abdulsalam Ahmad oni I'm not happy. Osupa supposed not to meddle into the rift between them. Then Azizi wa reply Abdulsalam wípé that's musicians for you. Is just doing his work. Exactly. Gba wa tá bá wò pé bóyá kò yẹ kí King Saheed Osupa ó dá sí ìjà tó wà láàrin MC pẹ̀lú Tafa àti Koko Zaria. One thing we fail to understand ni wípé ilé ayé yìí everybody cannot be your friend and everybody cannot be your enemy. So àwọn tí wọ́n bá believe wípé they are your friends, sometimes they can be your enemy. And so they believe wípé òun lọ̀tá ẹ̀. Sometimes the person can be your friend. And besides, there's no big deal nípa pé MC Oluomo ní àwọn musicians, àwọn Fuji musicians láti support ẹ because ọ̀pọ̀ wa náà la mọ̀ pé MC kò sí show anybody tó máa lọ tí kò ní náwó á náwó fún wọn á yáwó fún wọn. So it is understandable tá bá rí one or two of them tí wọ́n support ẹ̀ tí wọ́n kíra ẹ̀ lénìí. Àbí kí lẹ́ni mo wí ẹ̀yẹ èèyàn ẹ má bá mi jèrò ti yín náà sí comment ẹ má wàá gbàgbé láti máa follow Digi Naija online lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí gbé yín dé orí Facebook page wa tààrà. Ẹ kàn máa bá mi click follow button. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube. Ẹ̀yin náà má gbàgbé láti máa subscribe kẹ́dẹ̀ máa tẹ notification bell yín hàn ní so that by the time tá bá ti gbé update tuntun wá ẹ tètè máa rí ní gbogbo ìgbà. Títí dìgbà mi tá a tún jọ máa pàdé ire lèmi àti yín á tún jọ fi pàdé. Ó dàbọ̀.